ọ̀bẹ ti gé ọmọ lọ́wọ́ ọmọ ti sàbẹ̀nù kí ló tí kò tẹ́ ọdún méjì. ọbẹ̀ ò tí ì ṣe tí ó ṣe o. nílò tán. ọbẹ̀ can do anything tẹ́yìn ò ti gbé. ẹ kọ̀ọ̀kan wá balẹ̀ bẹ́ẹ̀ báyìí ọbẹ̀ jẹ́. ẹ fọkàn mi balẹ̀ mo jogún bá ní o kì í ṣe pé mo kàn ṣàdédé yan sẹ́yìn láàyè. tó lọ́pọlọ ṣá tó lórí tó rò ṣá. ẹ gẹ̀ẹ́tì woman lágbẹ̀yìn àbí gẹ̀ẹ́tì máa ń bá ti pè fún méjèèjì. ó kọrin òwe bú mi nínú ilé ni kò sí wàhálà gbà. sórí tọmọdé bá sùn ní kínní èsì kéèsì la máa fi ń mọ. ẹ jẹ́ káwọn yẹra wọn àṣírí mọ́ fẹ́. èmi àti ẹ̀ òbí ní secret kọ̀ọ̀kan tá à ń pamọ́ fúnra wa. yes ṣé ẹ ti ń tu ẹ o máa ní tiẹ̀ fọ́ ọ̀gbọ́n bí ọkọ mi bí olówó orí mi ṣe ọ̀n látàárọ̀. wọ́n ti gbẹ lómi lẹ́yìn rẹ̀. ó yà mí lẹ́nu. ìgbà ó ní lọ́dọọdọ ìgbé báyìí. kí a má jẹ́lé ẹjọ́ kí ló dé wọ́n náà ilẹ̀ tún rajà. kí ni tí wọ́n ti ṣe. kí ni mo fẹ́ ṣe èmi ò pé kẹ́mi fìjà fọ́lọ́ ń gbàwé yìí. N ó ṣọkọ òyìnbó 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 n ó ṣọkọ òyìnbó òyìnbó ni mo fẹ́ fi ṣàyà òyìnbó aláwọ̀ funfun wọ́n máa pè mí o ọkọ òyìnbó dé òyìnbó wọ́n máa pè mí o orí mi àwú ọkọ òyìnbó dé aláya máma lálẹ́ ọkọ òyìnbó wọ́n ti gẹ́tì mi lọ mi ò máa gbọ́ nǹkan kan mọ́ mi ò rí sójú mo ti ń kó jẹ mo ti ń gbọ́n mu òwe. Ìwà ló láyé ní òyìnbó, ìwà ló lẹ́mí mi, ìwà ló lẹ́mí mi òwe. Àrà tó bá wù ẹ́ o ló lè fi mí dá. Mo lè yọjú mi fún ẹ jẹ, mo lè yọjú mi fún ẹ jẹ o. N ó ṣọkọ òyìnbó, òyìnbó, òyìnbó. N ó ṣọkọ òyìnbó òyìnbó ni mo fẹ́ fi ṣàyà òyìnbó aláwọ̀ funfun wọ́n máa pè mí o ọkọ òyìnbó dé. akọ òyìnbó. sọ́bọ̀ ọmọ wèrè báyìí. Living things. Hello. I'm hearing you. I just leaving shop. I just left the shop. I just left the shop. Living here in the nǹkan let me. Living things. take over. I'm with my friend. Yeah. We are in the garden. We are in bar. We are enjoying together. Yeah. No. It's my boy. She's there with one of my neighbor. I left her with my neighbors. I left her with my neighbor. Yeah. No, she's not much here. We are just 3 here. Okay, right. Okay, my dear. In the evening, I will call you in the evening. When I get home. Okay, thank you. Love you, my dear. Òyìnbó la máa fi ń sọ̀rọ̀. Àbí tó bá gbọ́ òyìnbó ló fi ń kọ̀ ní àbí London tí a wọ̀ ẹ́. Wàhálà tiẹ̀ pọ̀ kí ló dé? Èèyàn lè fẹ́ ṣe pé kó wá bá client sọ̀rọ̀ o. Kátẹ̀lí ẹni tó bá client sọ̀rọ̀ kó bá jẹ́ gànà náà ló sọ. Kí ló kàn tiẹ̀? Èèyàn sọ pé I just living. Ìṣẹ̀lẹ̀ ọ̀hún pariwo pé living thing. What is the living thing? Living things is nǹkan tó lẹ́mìí. Sáà àjòkó sí kò lẹ́mìí ni. Irọ́ ẹ má jà ló bẹ́ẹ̀. Ó lóun ṣe kúrò ní shop. Ó dẹ̀ ti di past tense. So that's left. Ó dà fi right ilẹ̀. Living there. Ideally, ẹni tó bá kẹ́mi náà fi bẹ́ẹ̀ gbọ́ ibo but àwọn kan wà jẹ́ pé pass
participle present. téèyàn bá pass téèyàn bá ní accurate pass àwọn tí wọ́n mọ̀ tó bá bọ́ sọ striker gidi ó máa wọnú net àìtí mo sọ ló sọ I'm talking about pass. Okay, sorry. What is pass, what is the present? Sorry. ọ̀rẹ́ wa àwọn èèyàn máa ń sọ mo ṣe gbà ní o tó bá sọ pé iṣẹ́ olúwa kò sẹ́ni tó yé iṣẹ́ olúwa ju tàbá lọ iṣẹ́ olúwa ó ju ti wòlíì lọ ó ti ju ti àwọn adáhunṣe gan lọ báyìí ó ju adáhunṣe lọ ọlọ́run nìkan níṣẹ́ yìí o irú ọ̀rẹ́ wa yìí ṣé èbó it's like ó dàbí ìgbà tó jẹ́ pé mò ń wò pé àbọ̀n ṣe blank fún wa. irọ́ blank ọkọ̀ òyìnbó lójú. ọkọ̀ òyìnbó rè bó ṣe ṣẹlẹ̀ kò yé mi náà àánú ọlọ́run lóòótọ́ mi ò mọ kíní tẹ̀ tí wọ́n ti fẹ́ bẹ̀rẹ̀ ọlọ́mọ mi tó máa bá mi tẹ fóònù olóma bá mi bá sọ̀rọ̀ mo ní fọ́tò ìbá mi mo lẹ́ẹ̀kẹ́ lẹ́yìn owó lẹ̀ wá tèmi bó ti àbọ̀ ìwà yìí kánú ti lówó mọ́tò ní àti wá ní nàìjíríà mi ò gbọ́. òyìnbó yẹn máa ti wá sí nàìjíríà báyìí kánú owó mọ́tò. owó mọ́tò ìbò. dọ́nà ká ló ro mọ́tò ṣe ìsẹ́yìn ló ti ń bọ̀ ní àbíkú ọ̀rà torí owó mọ́tò tó sọ kò yé mi owó mọ́tò láì jẹ́ pé ọmọ ń bọ̀ láti lẹ́kì àbí ọmọ ń bọ̀ lá. ohun tí mò ń sọ ni pé ó fẹ́ ra tíkẹ́ẹ̀tì owó plane. ok owó tíkẹ́ẹ̀tì lówó mọ́tò tó máa fi wá àtijọ́ sọ̀rọ̀ oníkànnì máa fi rí 5 million sẹ́ndì sí wọn bá sẹ́ndì ẹ̀ lónìí àwa lọ́la. 5 million. bẹ́ẹ̀ni. 5 million. 5 million. èló ni bájẹ́tì Ogun State. 5 million. ló máa fi ra tíkẹ́ẹ̀tì. ọlọ́run. ṣé iṣẹ́ fọkànáìsà tó àbí ẹ máa gbà mí kẹ̀ àbójú mi tàn mí jẹ ni. irọ́ ẹ̀yin ni kẹ́ gẹ́ẹ̀tì ẹ̀ ráìtì sẹ́rí téèyàn bá fẹ́ ṣe nǹkan èèyàn ní wojú owó bó ṣe wà ń sìn bí ìgbà téèyàn fẹ́ mẹ́ja èèyàn kọ́kọ́ fóúnjẹ sí ẹnu ìwọ̀ èkó ló ti ń fi sẹ́nu ìwọ̀ kan tó mẹ́ja yẹn oúnjẹ ni èmi náà fẹ́ 5 million tán ni. ní kò sóúnjẹ olórin kan náà kọrin ó ní a máa fòkùn sọ́run ẹja ìwà òmùgọ̀ ni. ọ̀rọ̀ wa ti wọ̀ rí pé mo ní wàá gbọ́ ọmọ tẹ́lẹ̀ olóhùn fẹ́ wà tó ń bá dẹ̀ fẹ́ wá òun máa ṣe wẹ́dì pẹ̀lú mi tó bá ṣe wẹ́dì pẹ̀lú mi òun máa padà sọ̀hún òun á kàn lọ sí fáìlì mi èmi náà dẹ̀. ìwọ náà wà. ọlọ́run jọ ṣé ìwọ ló wá fẹ́ sẹ́ǹdì owó planes owó ticket. ẹnu máa sẹ́ǹdì ẹ̀. ìwọ. why. ẹ nà. ṣé ìwọ sọ pé ṣe fọkànáìsà lọ sí. èmi ò sọ mo pákéjì ara mi. aṣọ tí mo máa ń wọ̀ nù fọ́kìnì fọ́tò kọ yìí. ok ibo ló fẹ́ rí 5 million ibo ló fẹ́ rí. that good ọ̀rọ̀ tó bèrè yẹn mo láìkẹ́. èmi náà wà mọ̀ ní ìyáwèrè ilẹ̀ mi tí mo fẹ́ mú ní ẹ̀ ilẹ̀ mi fẹ́ ta mo ti gbé báwọn ogeńdé ọba mi ta. ilẹ̀ ewu ọlọ́run ṣe ẹ̀mí tí rí kankan kọ́ sí ilẹ̀ kan wà lẹ́mi sákọ́lé. o wá fẹ́ ta ilẹ̀ yẹn. tẹ́mi bá wà. kò wá send owó ẹ̀ sí. ó ń gbà ẹ ni. ó ń gbà ta ni. ó ń gbà ẹ ni. ẹjọ níbo ni mo já sí kò yé mi. mo kàn lánú lẹ. kí ló ṣẹlẹ̀. ìwọ fẹ́ fi o fẹ́ talẹ̀ o fẹ́ sẹ́ǹdì owó sí òyìnbó kó fi wá kí ọ láì jẹ́ pé bóyá o jẹ́ àwọn ọmọ tó ń tẹ̀ka ọ̀rẹ́ wa tó o bá rí èèyàn bẹ́ẹ̀ sọ tọrọ àwa ń bẹ́ẹ̀ sọ báyìí kò sí àwọn tó lè bẹ́ẹ̀ sọ tàjú àwọn ọ̀rẹ́ mi. ọgọ irú olórí. ó fẹ́ lówó àgọ́ bí ọ̀bọ. tó jẹ́ pé òyìnbó àwọn èèyàn máa sọ pé àwọn òyìnbó lówó lọ́wọ́ wọ́n máa wáyà tán máa fún lówó ìwọ tó wá bẹ́ẹ̀ ní sẹ́ǹdì owó sí ní òun fúnra ẹ̀ ló sún béèrè pé tí máa fẹ́ kó òun wá kóun ṣe tán àti fẹ́ mi kí n sẹ́ni owó plane mo rẹ̀ tíkẹ́ẹ̀tì mo rẹ̀ ti ṣe tán kí n máa sẹ́ni owó tíkẹ́ẹ̀tì ẹ̀. ọmọ àjẹ́ àtẹ̀mẹ̀ lélẹ̀ tó fi lọ fọ́mọ ìbò bóyá kọ́ kúkú lọ fún èèyàn dúdú sọ́ọ́rí tó bá jẹ́ pé èèyàn dúdú tó wà lọ́hùn torí pé kó sálì mọ̀ pọ̀ fẹ́yàn tó wà lóyìnbó àfọ̀sẹ́ ò lè ná ẹ̀ tó èlò làbọ̀sẹ̀ fẹ́ nẹ̀ wọ́n á kàn gbèsè pè lọ́hùn. ààrẹ mọ̀ bí ni. wọ́n máa sẹ́jẹ̀ wálé látọ̀ wọ́n máa lọ sí géètì ẹ̀ kò sínú pé yóò tún sanwó pléènì àbí kíní èlò ló fẹ́ lọ àbọ̀sẹ̀ ọkàn gbèsè pè lọ́hùn ni wọ́n sì ju wálé. ẹ jẹ́ àṣẹ fàájì lọ mo ní ọmọ mi ò fẹ́ tí ọmọ bẹ nínú ọkọ ìbò ọkọ ìbò wàá ṣe rí. mi ò ní dá sọ̀rọ̀ ẹ̀ mọ́ tí wàhálà bá padà ṣẹlẹ̀ àwa tó máa ń sùn tó bá rí. kò sí wàhálà kan ó di èbí. ẹ jẹ́ àṣẹ fàájì. kò sí wàhálà. òyìnbó aláwọ̀ funfun wọ́n máa pè mí o ọkọ. ẹ wo gbogbo eléyìí tẹ̀ ń ṣe ìkọlù kan ẹ bẹ́ mi gbéwè ẹ bá ń gbéwè mi ẹ bá ń gbéwè mi àmọ́ bí máa gbéwè mi kan mi lọ. lóòótọ́ ni ìwé yìí ó jẹ́ ní o àmọ́ ẹ̀yin gangan lẹ fi ọ̀rọ̀ ìfalẹ̀. báwo ìfalẹ̀. tí ẹ bá fi falẹ̀ ilẹ̀ yà ti lọ. ẹ ṣe kó má lọ ṣebí kó má lè lọ ni mo fi gbé wá dọ̀ yín
ẹ bá mi ta ń tẹ́tà ẹ̀kọ́ ẹ̀ talẹ̀ tí n bá dẹ̀ gbé fáwọn èèyàn tó lè ta wọ́n bá mi rí nǹkan tà máa gba owó. ayẹ́pẹ́ ti gba 5 million yẹn ni ilẹ̀ yà ti lọ. 5 million. bẹ́ẹ̀ni. èmi 5 million. bẹ́ẹ̀ni. ẹ̀yin ilẹ̀ lóòdù ẹ̀ jù mo ní ẹ̀ta 7 million ọlọ́ọ̀lọ́mọ iye mílíọ̀nù tẹ́ ti pè fáwọn èèyàn báyìí. ẹ ṣé mi mọ ti ṣẹlẹ̀ ni. bàbá ẹ jẹ́ ṣàlàyé fún yín ẹni tó máa rà ìgbọ̀lọ̀ parọ́ fún yín ẹni ẹ wà lẹ́ báyìí tẹ́ bá gba 5 million ó máa sọ fún yín. 5 million. bẹ́ẹ̀ni. ṣé mi ẹdun ọ̀nà tí ọlọ́mọ máa dìde èèyàn lè kúlẹ̀ tí ó bá yẹ pé mo nídìí owó ṣé máa ta property mi ìgbà tí mo rà mo fẹ́ fi kọ́lé ni n sọ pé máa ta nǹkan ló dé ni mo nídìí owó ni mo fẹ́ fi ta ilẹ̀ tó tà mẹ́rin tó fi kọ́ báyẹn 9 million ni wọ́n tà ní street náà náà ni. ṣé gbà tó fẹ́ ta 9 million ọkọ̀ ìjókòó síbẹ̀. àṣé mi ní mọ̀. ṣé bí iṣẹ́ ti wá ni. ẹ bá jẹ́sẹ̀ tí ilẹ̀ tèmi náà lélẹ́yìí ẹ má ẹ̀yin ẹjẹ́ǹtì. ká ti gba 5 million máa pẹ́ nìyẹn á ṣe kí ni adé bá sanwó fún. ok sẹ́ni yẹn 5 million ẹni tó lò mẹ́ra 5 million owó ó máa sanwó lónìí. a sanwó lẹ́nu ó dá mi lójú pé ó máa sanwó lẹ́nu ó dẹ̀ ti sọ pé tó bá ti gba pé ó ti gba 5 million òun máa kó yẹn wá cash live cash lè fẹ́. n tẹ́ máa sọ rè ẹ sọ pé 5.5 kó 500,000 sí màá tà bẹ́ẹ̀ màá kí n fi ṣe tí mo fẹ́ ṣe mọ̀ pé lágbára Ọlọ́run ẹ̀mí mi tó tà náà ló máa ra mi. 5.5. ok. ẹ pè é yẹn kọ́kọ́ bá a sọ náà ibẹ̀ jẹ́ǹtì ni. ẹ máa wọ̀dí ó náà fẹ́ ṣe. èmi ní o ṣe eré owó lẹ́yìn náà rẹ̀ kẹ́ ẹ bá mi san ẹ̀yin náà tún máa lọ yẹ kọmíṣàn nísìn ẹ má yọ kọmíṣàn tí ẹ gbà lọ́wọ́ ẹni tó bá fẹ́ ra ẹ. hello stabose ẹ jẹ́ ká yíra lọ́fíìsì bàbá yìí bàbá yìí ti ṣe fún láti bá a kí fún ní 1 hour. ọmọ àwọn ẹja wọn bá mi lọ́wọ́ wọn bá mi lọ́wọ́. òyìnbó ni mo fẹ́ fi ṣàyà òyìnbó aláwọ̀ funfun wọ́n máa pè mí o ọ̀pọ̀ òyìnbó dé òyìnbó wọ́n máa pè mí o orí mi àwú ọ̀pọ̀ òyìnbó dé. mo ti wà ń tà. ìyàwó rẹ mi ló kàn. ìyàwó ọkọ ìyàwó ẹlẹ́kùn búlú kò bẹ̀. àwọn dà. Hello 65. ṣé gbọ̀ngàn náà lẹ ti ń gbọ́ ọ̀bọ̀ ni kí ló lè tó yẹn ṣe bí kẹjà ni. ó máa wà press máa lórí fóònù wọn náà as well you should know about Uber. I'm so happy to see you. o lè happy èmi ò tí happy báyìí ní ìsinmi. Excuse me please. wọn owó náà mo fẹ́ ṣe nítorí o. ọ̀rẹ́ mi. Jennifer. ọkọ òyìnbó jẹ́nbẹ́ gbé. wọn ní pẹ̀lú kankan kí ni ọkọ̀ ní. jẹ́nbẹ́ gbé ọ̀rẹ́ mi jẹ́nbẹ́ gbé. nìkan wúwo. aláwọ̀ funfun wọ́n máa pè mí o ọ̀pọ̀ òyìnbó dé òyìnbó wọ́n máa pè mí o. ọ̀gá kan kí ẹnu ẹ̀ ń ṣẹ̀jẹ̀ ó ní tó ń wí òrìn dákẹ́ èmi ò fẹ́ ilé yìí kí ni kí gbèrú gbígbà wò rí. gbígbà nígbà tó sọ èèyàn sọ pé òun fẹ́ fẹ́ òyìnbó là ní respect
o wá dẹ́nsì o kó òjò òyìnbó ọ̀jà fín ọ̀jọ́ lóyo ọ̀jọ́ sálámà òkòkò who are you gangan. ọ̀dà ọ̀rẹ́ wa kí wàá la fẹ́ ṣe báyìí nìsín n tó fẹ́ ṣẹlẹ̀ ó ti ṣẹlẹ̀ báyìí nìsín tí o bá tẹ̀ sọ ìbò láàrin mi àti àwa sì dúdú òun sì pupa ọmọ lẹ́bẹ̀ẹ́ ni o. òun ní kíni. ọmọ lẹ́bẹ̀ẹ́ ni. kí lórí burúkú bẹ́ẹ̀. ńlẹ̀ńlẹ̀ ni. èmi tí gbogbo ayé ti mọ̀ ọkọ̀ òyìnbó náà ń pè mí. ṣé mi ò ṣe òyìnbó. òyìnbó ni wọ́n ní. òyìnbó ni mí mo dẹ̀ ní pálí lọ́wọ́ mo ní pálí òyìnbó lọ́wọ́ mo ní pálí ìlú òyìnbó lọ́wọ́ that makes me ọmọ ìlú òyìnbó òyìnbó ni mo ṣe ti gbọ́. sóyìnbó náà sọ lẹ́nu. ọmọ èkìtì ni mí. ṣé gbọ́. ọmọ òyìnbó. ọmọ èkìtì gbá mi ọmọ èkìtì ó fẹ́ èkìtì gbá mi ó ti gbẹ̀gbẹ̀ dí o. ó fẹ́ èkìtì gbá sọ́mọ èkìtì mo fẹ́ fẹ́ kó bá mi sọ Yorùbá òyìnbó ni máa bá mi sọ. ọ ní sọmọ èkìtì ló fẹ́fẹ́ tó bá gbọ́ kí láwọn ti ṣe èyí tí o èkìtì kété ìṣẹ́bí lo ìbò ló ti wá ọ papọ̀ mọ́ra wọn náà ṣé ọ ti wo tó bá jẹ́ pọ̀ máa ń wo bọ́ọ̀lù tó bá wo France call àwọn black ló pọ̀ nù ẹ̀ wọ́n ní Cameroon wọ́n ní Senegal wọ́n ní Zimbabwe wọ́n ní kìnnì gbogbo òyìnbó náà ló máa gbé wọn that is black of òyìnbó. alẹ́ mi ò fẹ́ lè ṣe. I don't know òfẹ́ òyìnbó kí ni kí gbẹ́lẹ́ báyìí. gbogbo nígbà tí gbọ́ ọ ti mọ̀ ọlọ́kọ̀ òyìnbó ọkọ̀ kí ni ká máa tẹ̀ ṣé ọkọ̀ àfin ni àbọ̀kọ̀ olóyo ègbó nu gbogbo ẹ̀. sáfẹ̀ tí ẹ̀ ní. ọkọ̀ òyìnbó kó sọ tí màá sọ fún mi. má gbé tẹ́ má gbé mi lọ́kọ̀ òyìnbó máa ṣe pé. tẹ́ má gbé mi lọ́kọ̀ òyìnbó. Lasaki ìwọ àyànjú ọ̀rọ̀ kan lọ́wọ́. dáàmì ẹni sùúrù ẹgbọ́n nǹkan táwọn sọ náà. bẹ́ẹ̀ bá wàdà wojú ẹ̀ wòkòwòkò wọ́n ti fi ṣàwámà tán. ọmọ tí mo wá tọ́jú náà lélẹ̀ I come here to marry you. mo wá fẹ́ ẹ ní mo lè fi bẹ́ẹ̀ tọ́jú àwọn ọmọ ẹ. sẹ́ẹ̀tì bọ́ ọkọ̀ òyìnbó sọ má gbàgbé lọ́kọ̀ òyìnbó sá. mo ṣe rántí sáré kẹ́ lọ́wọ́ pé. kí ni wọ́n náà bá ń sọ̀rọ̀ báyìí fún náà. tó ń sọ yọ ọ̀rọ̀ tó ń sọ mímọ yẹn tó wà mímọ yẹn tó wà ọmọ yẹn 5 million mọ́tà lè sẹ́ni o. ẹ̀yà ńgbà tó ọ̀rẹ́ mi ọ̀rẹ́ òyìnbó ẹ̀yẹ lọ gbé àbí èkìtì wa ṣé èmi ni pilot tó wà. kí ló ẹ̀dá kí wàá lóde. káàtẹ̀ kúrò ajá fún mi bàbúdà kó sàkó. sẹ́mi dáfin mọ́. kò sẹ́mi máa dá sọ́ọ̀ máa dá. adọ́sọ̀ yìí kò síbi tí adọ́sọ̀ fi. adáfẹ́dé ni. ọ̀rọ̀ ti wá ṣẹlẹ̀ báyìí ọbẹ̀ ti gbé ọmọ lọ́wọ́ ọmọ ti sọ bẹ́ẹ̀ nù ọ́ ló bẹ́ẹ̀ ni. èmi ò lè lọ bẹ́ẹ̀ ní tí mo fẹ́ ṣe mo sì wà yìí ṣé mo fẹ́ fọkọ ṣé mo fẹ́ fọkọ ni wà á rọkọ tó fẹ́ fẹ́ n tó sẹ́ni pé mo ìwà yìí mo fẹ́ tà. I came here to marry you and you want to sell me. mo fẹ́ tà mí. ní trade fair. Oh my God. gada. kìnìún sọ mo wà lẹ́yìn ẹ̀. ẹ bẹ́ẹ̀ ni sọ̀rọ̀. ó lọ fẹ́ tà nǹkan o. ó fẹ́ tà ṣé ó jẹ́ kájà fóònù ni àbójẹ́ kébì. trade fair dẹ̀ láti máa tà trade fair ni. trade fair láti máa tà. láti fi ètò àbí láti ní Christmas time. tọ́nà bàdá dùn. Oh God ó fẹ́ tà. máa tẹ̀ fi ẹ make name. kò sẹ́ni tó tààyàn rí. wo dáfi sùúrù sọ̀rọ̀ tó wà lẹ́yìn o ìwọ kan tún pọ́tì tó yẹ kó sọ pọ́tì. ok ṣé kò gbà ní ṣé kò gbà ní. ó fẹ́ tà báwo. Lẹ́kọ̀ọ́ tà. odidi èèyàn. gbàndó. ìtú ẹ̀ mo ti mention trade fair. ooo. kò yé mi o. ẹ jọ̀ọ́ ẹ jẹ́ kí n rí yín ṣé mo lè rí yín tà ẹ jọ̀ọ́. ó lọ fẹ́ ṣé èmi àbí ìyá wa. a pè mí ilé ò lè pè mí. sọ̀wọ́ wèrè. a pè mí. Just you. I want to speak with you outside. ìyá ìwọ náà ló wà lọ kò ní pè mí. ẹ̀lú báwo èyàn lọ bẹ́ẹ̀ rí mi ta èbó mélòó mo gbọ́. lọ́ọ̀rì èmi sọmọ Èkìtì àbí kẹ́mi débẹ̀ tó bá ń bèrè pé ẹ̀gbá ẹ̀ ń kọ́ ń bẹ̀. bani ó yé mi lẹ́nu. èmi náà sọ pé ó ṣe wọn kọ́ mi o. ẹ ó ṣe ọkọ mi o. wọ́n òtò. ó yé mi òtò jù. èmi tó láì repo. ṣé bí kan fẹ́ rí mi ta ni. Yeah, I want to speak with you. It's a spoken normal spoken. We speak. tẹ̀lé gádà owó rẹ̀ mi wá gádà owó rẹ̀ mi wá. gbogbo nǹkan báyìí náà ẹja máa ní sùúrù ẹja náà sùúrù. ní ìlú sùúrù. ó ti dé nù kó sábà sànù kó sì máa sànù báńkì ẹ̀kọ́ yìí ẹlẹ́ yàrá pọ̀ sí ìtò gbélé. ìbò gbà ó ọmọ ìgbà. máa bẹ̀ jà máa bẹ̀ jà. ẹ̀rẹ̀ yóò gbà ó ẹ̀rẹ̀ yóò gbà ó. olóyè lélẹ́yìí. ṣé tí n bá máa sọ tòótọ́ fún yín orí mi ò kọ́kọ́ pé láàárọ̀ ọjọ́ mi wọ́n á lo owó ẹgbàá mi kí ló ṣẹlẹ̀ irú àdánwò rẹ̀ tí mo fẹ́ fẹ́yàwó lọ́la ń bá ọ̀dọ̀ àyàwó ọ̀tọ̀ ni tí wọ́n dà ọ̀tọ̀ ni tí adílé bá wọ̀. Kò fege. mi olóyìnbó gbogbo ará àdúgbò ní ọkọ̀ òyìnbó náà mọ̀ mí sí ọkọ̀ òyìnbó lèmi náà gbọ́ òyìnbó mi bọ̀ ńgbà tí ó dé láti ibi tí wèrè ẹ̀ ti wá àsáfin ni mò ń pèlè níbo. àfin ní sẹ́ tó mo fẹ́ parọ́ mọ́ àti gbá ilé mi ti wò pé èmi ò fẹ́ ní ìlànà lọ́lọ́la ìmọ̀ èyí tá a bá rí lójú kó lójú báyìí kọ́ bẹ́ẹ̀ ta. bẹ́ẹ̀ni ẹ̀yin ọkùnrin rẹ máa ń fà ẹ máa rí lálẹ́ ẹ máa wéwé ojú káàkiri ṣé wàá rí àwa tẹ̀ ń wò yìí
point and kill yẹn. Ó wọ́n ní gàwúrí gàwúrí náà ọjà Hausa ìwọ rẹ̀ mú orí ọba ní máa sanwó bá tẹ́lẹ̀ ìyà tó jẹ mi tí bí mo ti wà nínú èmi tẹ̀ sí gbádùn owó mi mo ti ń jayé mi lọ mi ti wà. Ẹ̀bùn ń sìn tẹ̀sí wá rí àwọn àkọ́kọ́ báyìí. Ṣé nǹkan tẹ́ rí ṣé kò wù mí? Ìkòwò mi wá wò. Ṣé láì ẹ fọ́ ọkọ̀ ẹ fọ́ ọkọ̀ ẹ fi free. Face to face báyìí kájọ ríra wa kájọ fẹ́ra. Ẹ kọ́kọ́ wọ́wọ́ sí i ọkọ̀ yìí pé eléyìí ò ṣe tà. Ọ̀rọ̀ eléyìí rọ̀. Ẹ wò ó ní ìkọ̀kọ̀ tó ti ẹ̀ wà lẹ̀. Ọ̀rẹ́ mi tẹ̀ wò tẹ́mi lórúkọ yìí. Tẹ́mi. Bẹ́ẹ̀ni. Kò sí fóònù lọ́wọ́ ẹ láti fi last week. Last week bó ló ti wá ń gbé ayé. Àbí orí fóònù mi náà ń pè sí ṣùgbọ́n mo ti fi lọ́kàn balẹ̀ pé kó má worry bébì mi ó máa get phone my own baby ó máa get another one. Tó bá jẹ́ fóònù ìyẹn ló kéré nù ayé. Ọlọ́run ni ó ṣe mí kọ́ owó bó lábìrà fóònù. Ohun tí wọ́n ìbá tà lọ́jà lọ́mọ ẹrú ìjẹ lágbára Ọlọ́run tí ó dọ̀la. Ẹ má sọ̀gbálẹ̀ ìdọ̀lọ́ láti pẹ́ jẹ́ fún ní tọwọ́ yín. Bẹ́ẹ̀ ni. iPhone 13 náà. 13 ni ẹ fi lé lọ́wọ́ ọmọ dáadáa ni. Màmá nìjẹ. Màmá nìjẹ. Ẹ̀yin ẹ lọ ra ẹlẹ́gbẹ̀jẹ̀gẹ̀dẹ̀ sí. So tí wàá fẹ́ máa bínú ni wọ́n bínú sí olówó. O lè bí àbínú sí yín kẹ̀. Símù mi bẹ́ẹ̀ nù ẹ̀. Máa yọ fún yín ẹ jẹ́ fi kíní ẹ̀rìn mi ló. Ẹ máa pe máa gbọ́ mọ́. Ẹ pé máa bá wà fóònù. Lọ́wọ́. Big clear ní máa ti pè é ó máa bá mi. Ó máa mú wá fún yín ẹ ti rí. Mo ti yọ tí ó pẹ̀. Iná mi! Iná wà ó ti dò nìyẹn. Ọ̀rẹ́ mi! Ọ̀rẹ́ mi! Ọ̀rẹ́ mi! Wà á gbé wọn délẹ̀ lálẹ́ ìyẹn kéré. Aláwọ̀ funfun wọ́n máa pè mí o ọkọ̀ òyìnbó. Kí la fẹ́ ṣe ìlú yìí kọ́lọ̀ ń ṣàánú yàn àwọn alágbára àwọn ìjọba náà ń gbìyànjú tiwọn àwọn tó bá tó ṣe fún ṣé bẹ́ẹ̀ ń tọ́jú ẹ̀ bá tó bẹ́ẹ̀ ẹni tí ò ti tòlé ẹ̀ tó fẹ́ tòlú kí la fẹ́ ṣe. mo understand yìí but ṣé ẹ̀yin náà mọ̀ pé ẹni tí ó fẹ́ fẹ́ ìyàwó sílé ó ní láti ní iṣẹ́ kan lọ́wọ́ tó máa fi tọ́jú ẹbí tó máa fi tọ́jú ìyàwó àtọmọ so iṣẹ́ wo lẹ́yìn like láti ṣe or business wo ló wù yín tí ẹ lè invest lé. Investor business pọ̀ lórí ìlú yìí ni o ni bóyá àwọn tí wọ́n colonize ìlú yìí látilẹ̀ ni wọ́n dàrú àmọye graduate tó ń gun ọ̀kadà báwo ni èèyàn ṣe máa ṣe graduate ó dẹ̀ ṣe POS bí mo ṣe wà èmi náà kọ́ṣẹ́ wẹ́dà ọjọ́ tí mo ti wẹ́ẹ̀dì irin èmi ò mọ̀ pé yóò lọ padà bọ́ sí high tension àwọn òwe rẹ ilé tá ń gbé lọ yóò ga ó ga ó kan tó ṣe high tension lọ́bẹ̀ para ní káfíńtà gan mọ́nà ní bá sọ pé mo ṣiṣẹ́ sí. Okay, with all the same just go straight to the point báwo la ṣe fẹ́ ṣe iṣẹ́ wo ló wù yín látọkàn tẹ́yìn fẹ́ ṣe é sí tó jẹ́ nǹkan tẹ́lẹ̀ fi tọ́jú ìyàwó àtọmọ ni mò ń try láti béèrè lọ́wọ́ yín iṣẹ́ wo. ok nǹkan tẹ́yìn sọ ni pé ká ní mo wá fẹ́ yàwó mo bímọ iṣẹ́ tí màá fi tọ́ wọn. bẹ́ẹ̀ni. iṣẹ́ wo mo like àwọn iṣẹ́ tí wọ́n máa ń ti kíni pọnpọn kiri àwọn ọmọ Ìgbò ló máa ń ṣe wọ́n á ta charger wọ́n á ta case wọ́n máa ta wáyà wọ́n á sà ibi tí n bá rìn dín náà mo lè máa ta power bank. ok kò sí wàhálà. mo like business yẹn gan ló mú wálé gan. mo understand mo rí pórí yín pé ibi tó rí yín dẹ̀ pé sí nìyẹn but nǹkan tèmi wá ń sọ sí ni pé mo wọ́n pé kí a kówó lé nǹkan tó jẹ́ pé ó máa mú wọlé tó máa sọ yín dolówó tó máa sọ yín dọlọ́lá like let us invest jẹ́ ká kówó lé nǹkan tó máa mú wọlé. ẹ̀yin kan gbé lo ìbò ni ẹ̀yin làákà ìtọ́ àwa la mọ business tó ta lu. ó yé mi. mo tún like àwọn ọmọlà wọn máa condemn phone àti kò bá jẹ́ iPhone 15 kò bá ra ní 1 kìíní kan condemn phone ní mọ́ra máa. ok kò sí wàhálà mo ti gbọ́ yín ọ̀rọ̀ yín yé mi bó ṣé tèmi bá wá iṣẹ́ fún yín tí mo fún yín ní owó tó tó owó láti fi ṣe business àjọ máa bẹ̀rẹ̀ yín kó tó di ìgbà tí èmi máa padà ṣe yé yín ṣé dàtí ẹ̀yin lè fi boost ara yín. ẹ gbàgbé boost báwo láì jẹ́ pé jẹ́ power bank ṣé ẹ mọ̀ pé ẹ̀yin àwọn olè ti wá
èmi ò láǹfààní àti tẹ̀lé yín lọ bóyá kẹ́ ẹ lọ díṣẹ́ yín mú kémi náà díṣẹ́ tèmi ìlà mi ò jẹ́ gbá bọ́ọ̀lù. òyìnbó aláwọ̀ funfun wọ́n máa pè mí o ọkọ̀ òyìnbó dé òyìnbó wọ́n máa pè mí o orí mi àwú ọkọ̀ òyìnbó dé aláya máma lálẹ́ ọkọ̀ òyìnbó wọ́n ti gẹ́tì mi lọ mi ò máa gbọ́ nǹkan kan mọ́ mi ò rí sójú mo ti ń kó jẹ mo ti ń gbọ́n mu òwe ìwà ló láyé ní òyìnbó ìwà ló lẹ́mí mi ìwà ló lẹ́mí mi òwe ara tó bá wù ẹ́ o ló lè fi mí dá mo lè yọjú mi fún ẹ jẹ mo lè yọjú mi fún ẹ jẹ o n ó ṣọkọ òyìnbó 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 n ó ṣọkọ òyìnbó òyìnbó ni mo fẹ́ fi ṣàyà òyìnbó aláwọ̀ funfun wọ́n máa pè mí o ọkọ̀ òyìnbó dé òyìnbó wọ́n máa pè mí o orí mi àwú ọkọ̀ òyìnbó dé aláya máma lálẹ́ ọkọ̀ òyìnbó ọjà òkùnkùn ni mo fowó mi rà wá lóhun tí mo jẹ lórí omi ohun tí mo jẹ lórí omi wọ́n ti fèkó hàn mí mo gbé mo dáhùn òwe kílà rí kílà ọ̀dà fún òyìnbó ni mo béèrè fún ẹ má ṣe fèkó hàn mí o tí mo náwó mo nọra owó mi ò gbọ́dọ̀ gbé. Wọ́n ṣọkọ òyìnbó 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 wọ́n ṣọkọ òyìnbó. Bébì kí ló ṣẹlẹ̀ náà mi tí ìrówó tó ló máa sẹ́ǹtì. Bébì owó ò tí ì ṣe sẹ́ǹdì náà ni kí ni ápù ò sí ápù tí mo fi ń ṣe owó kò sí mi mọ́ tó dé. Irú fọ́màtì wo nìyẹn báwo ló ṣe máa láàpò ṣe. Ṣé mo ń fẹ́ parọ́ sẹ́mi kan mo ti ń ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀. Ẹ bọ̀ ó yẹ kó ti gbọ̀nà báǹkì lọ. Ṣé owó ni màá fi lọ báǹkì mi náà fẹ́ ṣe díẹ̀ tí màá ti rówó ni màá tẹ̀lé lọ báǹkì. Ó ṣọ́ pé kò sówó kọ̀ọ̀kan tó lè fi wọ mọ́tò lọ. Kí ló tún dára mọ́ báyìí ń ṣe báyìí. Ó ti ní ìlówó yẹn. Mò ń bọ̀ jẹ́ ń dókòó Ọlọ́run jẹ́ ká jẹ́ wá dájú wá máa lọ báǹkì. Àbí kí wọ́n máa lọ. Mo mọ̀ pé ṣe Ọlọ́run ṣàánú mo mọ̀ tó. Òyìnbó. Èwo ni ìjọba wa kéèké àwọn táyà yẹn ó kàn fi bóyá kan ti lọ́nà àwọn táyà yẹn lábẹ́ mi. Adio kí ló lọ ń tà. Èwo la di o. Bébì ọmọ kan bọ́ọ̀lù kò bá mi fi ibi tí ó ti lọ sílẹ̀ hàn. Òyìnbó. Báwa géèjì àwọn táyà yìí ó dà kó fẹ́ máa bì. Adéomúlẹ̀ ti rí mọ́tò. A lọ jí gbé ni. Irú ọ̀rọ̀ wo ló ń sọ yẹn? Èmi àti bébì mi a gbé mọ́tò jáde ó ń bi wá pẹ́bí láti lọ rí mọ́tò. Ṣé mo lọ jí mọ́tò ni? Ọ̀rọ̀ owó ló ń ṣe ẹ́. I catch you. Gbà. Adio. Tó bá dé owó ni ń gbà. Mọ́tò yìí o táyà yìí ò lọlẹ̀ wá ọ̀pẹ́sì. Ok, kó lọlẹ̀. Oppressive nìyẹn. Mo mọ nǹkan tó ń ṣe. Adé o mọ ohun tí wọ́n náà ń ṣe. Tó bá jẹ́ pé ó lọlẹ̀ náà ó lè lọlẹ̀ ìwọ máa wọ̀rì gbà ọ̀rẹ́ mi ni ó lè jẹ́ pé ó ti tà látàárọ̀ so àdẹ̀mọ́ máa ríra.
èmi ló ń tẹ̀bí gba wọn tó ògúnfe. ògúnfe kọ́ ọ̀bọ̀n gbà mí lẹ́yìn mú. kọ́ bá tẹ̀ dógúnfe gan ẹ̀dìyẹ ni ẹ I see you later. Mo ń bọ̀ náà jàre. Bébí kí ló ṣẹlẹ̀ náà? Kí ló ṣẹlẹ̀? Múùdù ẹ ti rí bákan. Kò rí bákan, ọ̀rẹ́ mi làdí o. Mo rí bẹ́ẹ̀ ṣe ń sọ̀rọ̀ náà. Àdí o. Kí ló wá ṣẹlẹ̀ tó ń put on attitude? Ó ń ṣe bákan sí mi náà. Ó ti ń le jù. Ìwọ náà máa rí di múdù èèyàn, àwùjọ ti rí di múdù. Ṣé mi ni mo ṣẹ̀ ẹ́ ni? Kí ni nǹkan tó ṣẹlẹ̀ gangan? Wo ni òun wo bí sẹ́kìn sọ́ọ̀tù tọ̀ fún sẹ́ńtọ̀ tọ̀ fún gbogbo owó tí mo gbójúlé tí mo rò pé kí mo ti náwó tán kò sí nǹkan kan mọ́ ìwọ náà ló gbowó bébì ló fi gba gbowó tán lọ́wọ́ mi. Bébì má rò má ṣe bébì kankan mọ́ báyìí jáde. Bébì owó ò ní tán lọ́wọ́ ẹ̀ ní sùúrù. Mi má bébì mi mo kàn parọ́ fún ọ ní pé àpò ò sí owó ti tán lọ́wọ́ mi ni àpò sí owó ti tán ni kò sí ìbówó kankan bẹ̀ mọ́. Bọ́ bébì ò ní ìdàtí ló gba nǹkan fún mi náà. Ṣé o love mi mọ́ ni kílé tó ń ṣe báyìí mo mọ̀ pé owó ṣì wà lọ́wọ́ ẹ̀ owó ò lè tán lọ́wọ́ ẹ̀ náà. Má bébì sẹ́ má bọ̀ kàn mí bébì mi ló ń bébì. Irú ṣíìtì wo ló fi sọ mi? Ṣíìtì mo fi ṣíìtì lọ. Òyìnbó aláwọ̀ funfun wọ́n máa pè mí o ọkọ̀ òyìnbó. Wọ́n á bẹ̀rù jẹ́ bá máa dé bá mi. Gbogbo rubbish tó ń ṣe. Ó ní ìdásípa. Kí ni a? Ìwọ lọ. Àtẹ débi kí ló tẹ̀sí pèrè mú reception máa sọ bí tí mo wà fún. Orí ẹ̀ ò pé àdìó ìwọ orí ẹ̀ ò pé tó ṣe òun ẹja ìwọ gbà ìyàwó mi òun á tó fi lá mi lójú. Orí bàbá yìí dàrú. Kọ̀mọ̀ràn tó dà. Jọ̀dọ̀ ṣé láàrin èmi àti ẹ ṣó yẹ kó gbé ìyàwó ọ̀rẹ́ ẹ wá síbí? Bororo ṣé ìwọ ò mọ̀ pé lè ti ní ìyàwó? Ó ní wèrè kan tó ń fẹ́ o. What is the problem? What is happening? The problem ń sìn Jennifer ìwọ sọmọ bí tí mo ti rí ẹ sọmọ bí tí mo ti rí ẹ kó wá sí ìgbà online ló ti rí. nígbà tí mo rí online tí wọn ló máa ń bá sọ̀rọ̀. Kí ni gbogbo problem. Ìyàwó Késárì tí wọ́n ń fẹ́ tó fi ilẹ̀ nítorí tiẹ̀. Ológogo sọmọ kó fẹ́ ó lẹ́yìn kan tó ń fẹ́ o ó níyàwó Késárì kan tó ń fẹ́. That is a story. Èmi ni Wálé Adédúgà tó sọ super story. Èmi àti wọn la máa fi ṣe kánayọ. Kánayọ ẹ̀wọ̀n. Olórí burúkú yín ìyàwó Késárì tẹ̀ ń sọ fúnra mi mo débẹ̀ mo jókòó mi ìmọ̀ mi tó ti lọ àyà àwọn ẹbí yín Késárì gangan ló bojú ẹ̀ jẹ́ tí mo sọ fún pé Késárì bá o wọ́n ní Késárì kan o ìyẹn wà ní Kọ́lá mọ́ àmì kanlẹ̀ kó àmì kò lè rí. Báwo lè jìnnà? Báwo lè jìnnà? Ó máa dá wà lọ́wọ́. Ṣé báwo lè filẹ̀? Báwo lè filẹ̀? Ṣé don baby mi o ṣé wọ́n ti fún ọ ní kí mọ́tò mi torí. Ọ̀gá gun kí mọ́tò. Máa start. Máa yọ ẹ̀. Hello, you don't want to be behaving like it. Sọ́ọ̀mù kan tó sọ. Sọ́ọ̀mù tó sọ. This is my love. Baby, it's okay. Ṣé ẹ̀yin lẹ fi mí fọkọ ni? Fúlẹ̀ ló fà ẹ́. Ṣé ọkọ ló fà ẹ́ sọ̀rọ̀ ni? Will you marry me? Yes. Èmi kọ́ mo mú ẹ wá sí You don't marry. So gbowó. Èmi kọ́ mo owó kí ni? owó kí ni? Ṣé bypass. Bypass wo? Sọ́wọ́n máa ń ta ìyàwó èèyàn. Okay, don't ẹ̀kúrò. Bóyá wọ́n wá mọ́tò jù. Wàhálà dàgbà. Má bàa tẹ jẹ́ o. Má bàa tẹ mi jẹ́. Má ìwì tàlọ́yà. Filẹ̀ jẹ́jẹ́ mi. Má ìwì tàlọ́yà. Èmi ti nú bí. Má pẹ́ with protest. Èmi ti nú bí. Baby. Jẹ́ kí ìwọ. Ọba kí mi kọ́ ọ̀rọ̀ lọ́tọ̀. Ọwọ́ máa start Wà á fi kọ́ ọ̀rọ̀ lọ́tọ̀. Just leave the sọ̀rọ̀ pé sọ̀rọ̀ pé tí bá jẹ́ àwọn tó fi jẹ́. Ọba jẹ́jẹ́. Ìyá ọ̀dọ́ mi ló bẹ́bí. Sẹ́mi ló bẹ́bí. Òyìnbó ni mo fẹ́ fi ṣàyà. Òyìnbó aláwọ̀ ibi tó yẹ kí n lọ wọ́n ti pè àmọ́rọ̀ tó wà nílẹ̀ yìí ti di ọ̀rọ̀ yí ọ̀rọ̀ ẹ olóhùn lọ oko bó o bá lọ oko tó lọ odò náà wàdé wàá bá ní kí ni tó ṣẹlẹ̀ gan kí ló fàjà kí ló fariwo. Ẹ wo orú ọ̀rẹ́ yìí. Ọ̀rẹ́ òsì ni. Àṣẹ bí wọ́n ní ṣòkòtò ní ó gbó ọ̀rẹ́ ò ní gbó irú ọ̀rẹ́ rẹ́rùn burúkú ohun tiẹ̀ ọ̀rẹ́ kélé ìgbà ìyàwó mi sọ̀rọ̀ ni wọ́n ìtọ́ ọgbà ìyàwó ọgbà ìwọ ọgbà ìyàwó mi. Ìwọ náà obìnrin ṣe pọ̀ tó ń lù lórí igun mẹ́rẹ̀ẹ̀rin ìlú yìí lásán iye obìnrin tó wà ń bẹ̀ tírélà ò lè kó tán
kó wá má rò béèrè kankan tó wẹ̀ àfìyàwó ọ̀rẹ́ ẹ̀ wáì kí ló dé. inú mi dùn bẹ́ẹ̀ ṣe bìrì wáì. ńgbà tó lọ ọ̀pàdé yẹn online olóyìnbó ni ajọ́ ọmọ ni ńgbà tẹ́yàwó adé oníkó ṣe ìbò mọ́ kò sí bí mi ṣe bá a sọ olóhùn ọ̀gbọ́n ó wá lóhùn fẹ́ tà ó dẹ̀ tà. tó bá tẹ̀sán ó yẹ kí wọ́n rà ṣọ́ ẹ̀ kó rà. mo fẹ́ ta ìyàwó mi sọ ẹ̀ kó rà. kárí ìyàwó gangan ni ó lè báyàwó ẹ̀sùn nìyẹn. láì jẹ́ pé wọ́n tẹ̀ rà tó bá wọlé mi ó máa bá sùn lẹ́yìn. ìwọ ọ̀ka ọ̀rẹ́ burúkú ìwọ ojú ẹ̀. dúró kí ni mo gbọ́ kí lẹ̀ ń ta kí lẹ̀ ń rà ṣé lóòótọ́ tọ́rọ̀ ìbá yé mi ìwọ ló níyàwó. ẹ mọ bọ́rọ̀ títà sí wáyé èmi ni mo ọ̀dà ìyàwó online nígbà tí mo ọ̀dà òyìnbó ni mo ọ̀dà ọ wá gbé sàlámọ̀ fún kó wá fún. òun fún mi gbogbo táìmì ẹ̀fẹ́ yẹn ò tí pọ̀ lọ́kàn mi ṣùgbọ́n tó wá ń sìn mo ti wá develop ìfẹ́ ọ̀dà fìyàwó mi lẹ̀ fún mi o kò wá filẹ̀ mọ́ ó ti wá dùn mọ́ ìyàwó mi ti dùn mọ́. èèyàn jẹ́ ìyàwó ẹ̀ pẹpẹsẹ o ṣe gbá kò ṣe gbá o wá ló fẹ́ tà tó bá ṣe pé ẹni tó kàwé dáadáa lẹ bá dọ́rú ẹ̀ wò kó ló fẹ́ ta ilé ó ti wá kówó fún ẹ wà á tó wá rìn gbèrègbèrè níwájú ilé ọ̀hún ó yẹ ká ẹ ti wà lẹ́wọ̀n báyìí náà yá ẹ̀ wọ́n òkè. ewo bọ̀dá tí mo fẹ́ jọ sùn. pẹ́pẹ́pẹ́pẹ́ ni yín sọ̀rọ̀ sọ̀rọ̀ pé já ìbí rẹ̀ ń jàṣà tẹ́ ẹ bá tún rorú ẹjọ́ burúkú yẹn síta tó bá bá yín gbọ́ èyí tó yẹ ká ẹ ti wà lẹ́wọ̀n ẹ wá rìn kiri kódà kó jẹ́ mọ́tò ó ti tà wọ́n ti kówó fún ẹ. ọmọ kọ́lẹ̀ kan àmọ́ ìkọ́ tó ti sọ́wọ́ kò mọ́ bó ṣe ṣe 7 million kò mọ́ bó ṣe ẹ̀rọ pé 7 million 7 million naira. 7M ni kò ń ṣe 7B. sà ẹ wo mo ní nǹkan tí mo fẹ́ sọ sà mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run tó jẹ́ kí irú ọjọ́ èní ìkó wáyé sà mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ Àdìó is a good person, he's a nice man. Ẹ wo èèyàn gidi ni o ṣe rí àwọn méjèèjì yìí wọn kì í ṣe èèyàn rárá kó ń ṣe èèyàn tí ó yẹ kó wà láàárín àwọn èèyàn tó yẹ pé tó bá ti ń rìn bá yẹ kó máa sọ òkòlù wọn ni wọn kì í ṣe ẹ̀dá gidi rárá ṣe ti rí nígbà tí ẹbẹdí fẹ́ tà mí mo ní láti lọ bá Àdìó. nǹkan tí mo fi pè yín síta ń bì báyìí ṣe rí ọ̀rẹ́ yín bí mi àti ẹ ṣe ń sọ̀rọ̀ lórí fóònù nǹkan tí a jọ ń ṣe lórí fóònù bá ṣe ń sọ̀rọ̀ ó yàtọ̀ sí nǹkan tí mo padà wá dé bá ń bíbá everything just turn upside down I don't understand bá ṣe ń sọ̀rọ̀ lọ́wọ́ mo nífẹ̀ẹ́ òun náà nífẹ̀ẹ́ mi and ó dẹ̀ sọ story live ẹ̀ fún mi pé pé òun ti fẹ́ ìyàwó kan rí ìyàwó yẹn ti ṣaláìsí ó dẹ̀ fi so ó fi ọmọ kan sílẹ̀. So and he's ready to marry me. I said, okay, no problem. Màá wá sí Nigeria and be by so that I lè marry. Màá lè máa bá take care ọmọ ẹ̀. Nǹkan tó gbé mi dé ibẹ̀ ni but I was so surprised. Tó náà ó fẹ́ tà mí. I've never heard that in my life. Mi ti gbọ́ rí. Wọ́n náà ní sùúrù ṣebí Nigeria product ni ọ́ ọlọ́mọ Èkìtì ni ọ́. Ìwọ rẹ̀ Ọlọ́run fún ọ ní dúdú ó tún fún ọ ní pupa. Ìwọ náà bá ti sọ pé ọmọ Èkìtì ni ọ́ eléyìí tó fi ń ṣe èbó yẹn. A ti mọ̀ pé èbó gangan kọ́ ni òun fẹ́ marry ẹ̀yin náà wà lóyìnbó ẹ mú lóyìnbó kankan bí wà tó jẹ́ pé tell you this is my origin bí wọ́n sọ pé origin ó lè ra commando sí ẹ dẹ̀ ẹ máa mí sara yín mọ́ra yìí. yeah mo understand. Sorry díẹ̀ ṣé kò máa dààmú commando ni. bọ̀ ṣé mi ò kì í ṣòyìnbó ni. ṣé wọ òyìnbó ni mí náà. ọjọ́ Jennifer Lopez èèbó ni ẹ lóòótọ́ àwọn ti sọ fún I'm from Ekiti sọ bàtẹ́ sọ̀rọ̀ náà ṣé wọ́n change memory card yẹn ni ìwọ náà èèbó ti pọ̀jù sóòdì ló ń bọ̀. I'm sorry. Wàá máa gbọ́ nísìn ńgbà tó lóun ti fẹ́ ta ẹ̀ yẹn ó lóun fẹ́ ta ẹ̀ èmi ò bá ní irú owó tó náà fi san owó tó fi wọ plane wà látọ̀ akófin ẹgbẹ́ àjẹgàn kò bá pè ní nídìí àti wọn ra fisa dé sí sẹ́mi kọ̀ọ̀kan fún ni pẹ́ ìtẹ́mi ti láì kẹ́mi lọ́jọ́ yẹn àwọn ìyàgbó kan nìyẹn 5 million èló ló fẹ́ fi gbàjẹ́ èyàn nídìí láti sọ pé wọn mo ṣe ń gba tíkẹ́ẹ̀tì o fúrúpà ọtí fò lọ́wọ́ sọ̀rọ̀ fúrúpà. ẹ má bínú ajé ò lè fò lọ sílùú òyìnbó seriously ó kàn máa kú síbẹ̀ ni. àwọn mẹnitírẹ́sì ṣébò náà fẹ́ ta ẹbẹ̀dì kò sí tí ò lè ta o ẹbẹ̀dì kí lẹ́bẹ̀dì ò lè ta náà o ọmọ kí ni fẹnujá táwọn sọ pé ìyá fáwọn ṣe fún mi ní fẹnujá méjì àwọn láìlọ́nù kìíní ọ̀rá àti àwọn gọ́ọ̀mẹ̀ntì láwọn báńdì yẹn àwọn kan wà wọ́n tún lọ ń ta fáwọn yẹn kó mú wájú ẹbẹ̀dì ó máa sanwó ẹbẹ̀dì tó ti ta kọ́ńdọ̀mù tó ti lò rí kọ́ńdọ̀mù tó ti lò kó mú wájú ẹbẹ̀dì ó máa lóun fẹ́ gbowó. You mean condom? You mean condom kẹ ẹbẹ̀dì kó mú wèrè wájú ẹbẹ̀dì yóò lóun fẹ́ ta ni wèrè ó ti ya wèrè o ṣé bí wọ́n fẹ́ lọ tọ́jú ẹbẹ̀dì yóò lóun fẹ́ ta ni. Kò sí wàhálà mọ́ ẹbẹ̀dì tó ti ta páìtì tó yarí lójú mi
Pints? Oh! Undies? Undies ni. A ní kíkọ́ mọ̀yàn kó yà lápá. Àwọn kíní tó máa lu kókókókókó tó máa láwọn sàkàn ẹ̀ má mú nǹkan ló jẹ bẹ́ẹ̀ di yóò ló ń fẹ́ ta ni. Are you for real? Okay, àmọ́ for real Madrid ni. A ní ó rà ìpele yóò tiẹ̀ mọ̀ nǹkan tó ń sọ. Okay, kò sí wàhálà mọ̀ nǹkan tí mo fẹ́ kẹ́ ṣe fún mi. Okay. Mo fẹ́ kí ẹ̀yin rà mí. Màá fún yín lówó yẹn iye kíye tó bá fẹ́ tà mí. Màá fún yín lówó yẹn. Mo fẹ́ kí èmi àti yín ká jọ máa gbé papọ̀. Gẹ́gẹ́ bí ọkọ àtìyàwó, mo fẹ́ wo reaction ẹ̀. Bóyá ó really mean ẹ̀ or it will later come back to me. Àbí kí ni kò tẹ́lẹ̀? Ó máa yí má gbé mi lọ bí tí mi mọ́ ó. Kí n ràn ọ́ bá o. Torí pé mo kọlà òní mi nílàkà yìí. Irú pátán wo nìyẹn? Wíṣkà pátán ẹ mọ̀ gbà mí torí Ọlọ́run. Pẹ̀lẹ́ yìí sí báyìí. Irú bíráǹkì olórí burúkú wo ló bá mi lò yẹn? Ṣé wàá tẹ̀wé tí ń ṣe bíráǹkì fún mi? Kéèmí ra ìwọ. Kò tún fi ṣe. Kò tún fi olóyo ọmọ bọ́ olóyo. Ọ̀bọ̀ rẹ̀. Irú kí ni ìgbà mi? Owó tẹ̀lé mi. Àwọn tẹ̀lé mi. Má bọ̀ ó. Nínú àwọn ọ̀rọ̀ ta ló sọ. Wọ́n lọ fẹ́ ta ìyá Èkìtì. Mo fẹ́ tà sẹ́. Mo fẹ́ ta ìgbó Èkìtì. Lágbára Ọlọ́run. Ẹni tó bá fẹ́ ti fẹ́ kóra kọ́ máa. Èló ni wọ́n fẹ́ ta? 5 million ni mo ta lẹ̀. 5 million ni sẹ́yìn. Sẹ́yìn lọ ẹni tó bá ní 7 million. Ní gbọ́dọ̀ sọ kí sọ́ọ̀tì. Sọ̀gbà dùn ni sọ̀gbà CFO lórí ẹ̀ ni. Ọ̀tàlẹ̀ ní 5 million. Wọ́n tún fẹ́ gba 7 million. Lórí tiẹ̀. Ṣé kó má jèrè? Kí má jèrè ni. Kí sọ kí sọ́ọ̀tì. Ṣé dílà lòun ni sọ́fẹ́ ta mọ́tò ni? Ṣọ́ọ̀tì tó bá ta mọ́tò ní ṣé emotional stress tó fún kọ́. I love you and you want to sell me. I hate you. Ègbó Èkìtì, ìwọ náà fi lọ́ọ̀fù lẹ̀. Lọ́ọ̀fù tá ń bí báyìí nìsín. Ọ̀rọ̀ owó ló ṣẹlẹ̀ yìí báyìí nìsín. 7 million. A ṣe transfer lórí ẹ̀ láì jẹ́ pé club fẹ́ ra player. 7 million. Hello. Ọ̀nà ṣé club bá yẹ. 7 million. Ọ̀dà ìwọ ní sùúrù dọ́là ìwọ máa gba 7 million. Kí ló fẹ́ ṣẹlẹ̀? Ṣé wọ́n ni mo fẹ́ rà? Ṣé bí wọ́n ló fẹ́ tà ní? Mo fẹ́ tà, èmi fẹ́ tà. Èmi dẹ̀ fẹ́ rà. 7 million. N bolo 3 7 million. Kí ló kẹ́ ẹ̀? N bolo 3 7 million. Ṣé ti di assignment? O ti wá jẹ. Ibi tó bá wù mí, ṣé kó o ti gba 7 million? Oya. Ṣé mo fẹ́ rà? Mo ti tà fún ẹ. Bọ̀ ibo ló fẹ́ wà dọ́là? Kò lè sílé mi. Kò lè wá bí o. That is another agreement. Tó máa wà dọ́là. Okay. Èmi ò gba dọ́là. Mo lè jòkó síbi dọ́là. Òun á máa lọ. Èmi máa wà mí. N bolo kò lè kó mi lẹ́yìn. Kò lè kó mi. Kí ló kẹ́ ẹ wèrè yìí? Kò lè kó mi lẹ́yìn. Bẹ́ẹ̀ tí mo ń sọ fún tọ́lọ̀ ta lẹ́ ń kọ́. Èmi ò ní kó má rà. Bó ti wà yìí, ó gbọ́dọ̀ sọ omi nísìn. Kọ́lá mi ní jẹ́ kó lọ mọ́ rà. Ó lè lọ. Kò lè lọ. Ó lè lọ. Wọ́n fi mílẹ̀. Jẹ́ lọ bá. Wọ́n fẹ́ra wọn. Ẹ fẹ́ra yín. Àjò ọ̀rẹ́ ni wà àjò. Ọ̀rẹ́ là bá a ṣe jọ wà rẹ bí ká méjì lẹ gbà wọn. Bá a ṣe. Kẹ́ẹ̀tù wèrè wo kẹ́ẹ̀tù tí ẹ ti jóná nìdí. Tẹ́ ẹ bá tún sọ nǹkan kan tí mo bá fi ẹ̀yìn ọwọ́ tí bá fi gbá yín ní ojú báyìí ojú yín ò yíbo ni ṣé ẹ rí pé èèyàn dáadáa ni. Bàbá dáadáa o ṣe bàbá dáadáa o ṣe o. Ẹ̀yin ṣe ikú rẹ̀ òní ẹ̀yin rò pé tó bá yẹ kó òun èso rẹ̀ rí ẹ̀ ṣé nǹkan tẹ́ rò pé ó ṣe ìlú òṣè. Ìyá mi àti ẹ̀ ò ní bàjẹ́ ibi tọ́rọ̀ wá dé àti rí pẹ́ni tó gbẹ́ kòtò gbẹ́jẹ̀ ẹ̀ tó kó sínú ẹ̀ náà yàlápá kí ni nǹkan tó rò pa máa ṣe kí ni way forward. Kò sí wàhálà nínú gbogbo nǹkan tó ṣẹlẹ̀ yìí rárá. The only thing there is that ó náà ṣe fẹ́fẹ́ mi. Kò sí wàhálà èmi náà dúró mo dúró re fún un. Ṣóye yín nǹkan tí ó ṣẹlẹ̀ ni pé Ebedi tà mí. Ebedi sold me. Ó tà mí bí wọ́n ta ẹran bí ẹni tó ń ta pure water. Ṣètìrì kò sí wàhálà o kò sí wàhálà sà. Nǹkan tó ṣẹlẹ̀ ń bẹ̀ ni pé ó tà mí ní 7 million. Tó bá lè rí 7 million yẹn tó bá lè rí kólẹ̀ báyìí nísìnyí torí ọjọ́ tó tà mí ó gba owó ẹ̀ ní ọjọ́ yẹn ní tó bá lè ó gba cash kò gba transfer tó bá lè kó owó yẹn sílẹ̀ lẹ́nu yìí ó ti tán. Tọ́rọ̀ ẹ bá yé mi tó bá fi lè rógbó yẹn kó lẹ̀ o sì nífẹ̀ẹ́ yóò dà fún wọn. Ó kàn dàbí ẹni pé ẹ̀yin tẹ́ wà lápá bí èèyàn dáadáa ni tó ráwọn méjèèjì tó wà bí èèyàn fún wọn. Ohun tó ṣẹlẹ̀ ni pé mi ì lè rí owó yẹn èṣù ti bá mi ná owó. Ẹ ní sùúrù ẹ̀sà ṣe rí níbi tí kò lè rí lóòótọ́ ṣùgbọ́n èmi á tún fẹ́ kó nítorí pé ìfẹ́ ti lè ní sí ẹ jẹ́ wàá bá mi ya ní 7 million á fi sanwó padà fún ẹ so tẹ bá ti wá ń bímọ lọ á máa san fún ẹ lọ díẹ̀ installment. Gba installmentally. Ẹ jọ̀ọ́ mo ní ìbéèrè tí mo fẹ́ béèrè lọ́wọ́ yín ṣé kò ṣe pé orí ń ta yín àbí orí yín sán sínú. Bébì má bínú. Bébì. Ó yẹ kí n fọ́gùn máa tẹ̀ lórí ẹ̀. Kó bá lọ kọ ẹ́. Tó bá kọ ẹ́ á máa pòrí hospital ni. Èṣù bẹ́ẹ̀ náà sẹ́wọ́n yóò jọ ṣe èṣù mẹ́lẹ̀ sí. Okay, èṣù jà sùn. Òyìnbó aláwọ̀ funfun wọ́n máa pè mí o ọkọ̀ òyìnbó dé.
wọ́n máa pè mí o orí mi àwú ọkọ̀ òyìnbó dé aláya máma lálẹ́ ọkọ̀ òyìnbó wọ́n ti gẹ́tì mi lọ mi ò máa gbọ́ nǹkan kan mọ́ mi ò rí sójú mo ti ń kó jẹ́ mo ti ń gbọ́n